Mọ̀lẹ́bí Ọlọ́run. Àwọn wo ni à ń pè ní mọ̀lẹ́bí Ọlọ́run? Mọ̀lẹ́bí Ọlọ́run ni àwa tí a jẹ́ ọmọlẹ́yìn Kristi. Ọ̀nà tí a sì fi jẹ́ mọ̀lẹ́bí Ọlọ́run òun ni wípé à ń jẹ́ orúkọ mọ́ Kristi. Ìdí nìyí tí a fi ń pè wá ní Kristẹni. Ìdí nìyí tí a fi ń pè wá ní Kristẹni. A ní láti jẹ́ orúkọ mọ́ Kristi. Nínú ìlànà ìrìn àjò ìgbàgbọ́, èyí ni bí surname wa nínú ìrìn àjò ìgbàgbọ́, òun ni surname wa. Tí a bá wò dáradára nínú ìgbà tí ó tó àkókò kan ní ilé ẹ̀kọ́, wọ́n sọ fún wa wípé a ní láti máa jẹ́ orúkọ mọ́ ìdílé wa. So nígbà yẹn, àwọn orúkọ tó jẹ́ ti ìdílé, bí èmi ṣe ń jẹ́ Ọdúnlámì, àwa tá à ń jẹ́ Ọdúnlámì pọ̀, ó jẹ́ orúkọ ìdílé wa. Ní àkókò yẹn, ó jẹ́ ìyọ̀ǹda, gbígba ìyọ̀ǹda tàbí ọmọ tá a bí sínú ìdílé, èyí tí ó ń jẹ́ orúkọ mọ́ nínú ìdílé. Tẹ́lómi bá tún wá sọ pé òun jẹ́ orúkọ yẹn nínú ìdílé yẹn, irú ẹni bẹ́ẹ̀, nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé wọ́n máa kọ̀ ọ́, wọ́n á ní kì í ṣe orúkọ ìdílé wọn. Nítorí náà, a bá ti darapọ̀ tí a ti gba Jésù ní Olúwa àti Olùgbàlà, a ní láti darapọ̀ mọ́ ìdílé Ọlọ́run. Ìdílé Ọlọ́run. Nípa báwo dẹ̀ ni a ṣe lè darapọ̀ mọ́ ìdílé Ọlọ́run? Nípa wípé a gba Jésù ní Olúwa àti Olùgbàlà. Nípa èyí ni a lè fi máa jẹ́ Kristẹni. Tí a bá fún wa ní ìyọ̀ǹda láti jẹ́ alátẹ̀lé Jésù tí ó jẹ́ Kristẹni, a lè rí iṣẹ́ ìyanu kankan ṣe. Kò lè sí àṣeyọrí kankan, nítorí pé ẹni tí ó yẹ kí a jẹ́ orúkọ mọ́ kò mọ̀ wá. Nínú ìdílé rẹ̀ kò ń ṣe ara kan náà ni wá. Tí a bá dẹ̀ wò dáradára ní àti inú Bíbélì, Ádámù ni ó kọ́kọ́ jẹ́ ìdílé Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tó yá, ẹ̀ṣẹ̀ gbé kúrò níwájú Ọlọ́run, ó di ìdílé Sátánì. Sátánì bẹ̀rẹ̀ sí ní darí ìgbésí ayé ẹ̀. Ṣùgbọ́n nínú ìlàkàkà Ọlọ́run láti lè mú ìran ènìyàn wá sí inú ìdàpọ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run, a pè orúkọ kan ní mẹ́ta lọ́kan tí à ń pè ní Baba, Ọmọ, Ẹ̀mí Mímọ́. Baba, Ọmọ, Ẹ̀mí Mímọ́ kì í ṣe orúkọ tí a lè máa sọ pé bóyá orúkọ yẹn gangan ni Baba, Ọmọ, Ẹ̀mí Mímọ́. Kì í ṣe orúkọ yẹn gangan ni Baba, Ọmọ, Ẹ̀mí Mímọ́. Bí wọ́n ṣe fi yé wa nínú ẹ̀kọ́ yẹn àti bí wọ́n ṣe bó ṣe rí gangan, òun ni pé bíi pé ká fẹ́ àdírẹ́sì bí iṣu kan, bí lẹ́tà kan, a fẹ́ àdírẹ́sì ẹ̀ sí ibì kan. Ẹni yẹn fún wa ní guideline pé ọ̀nà báyìí báyìí la lè gbà láti lè lo àwọn nǹkan wọ̀nyẹn bí n tá a fẹ́ kọ kó lè ṣe ìtẹ́wọ́gbà. Òun ni wọ́n ṣe ń dárúkọ Baba, Ọmọ, Ẹ̀mí Mímọ́. A lè pé bàbá ká pe bàbá ní orúkọ. Bàbá kì í ṣe orúkọ, ìyá kì í ṣe orúkọ. So orúkọ tó ní kálùkù bá ń jẹ́, ṣùgbọ́n ẹnìkan ní bàbá, ẹnìkan ní ọmọ, ẹnìkan ní ẹ̀mí mímọ́. So a máa àdírẹ́sì nǹkan tá a bá fẹ́ ṣe, a máa àdírẹ́sì ẹ̀ sí Baba, Ọmọ, Ẹ̀mí Mímọ́. Tí a bá dẹ̀ wo ìlànà celestial, mo fi bẹ́ẹ̀ like ìlànà celestial dáradára. Torí pé nínú kìíní yẹn ẹlòmíràn ní Baba, Ọmọ, Ẹ̀mí Mímọ́ kò ń ṣe orúkọ, kì í ṣe orúkọ. Bí ìtọ́ni ni pé ọ̀nà báyìí la fi lè pe Ọlọ́run o. So tẹ bá dẹ̀ wo ìjọ mímọ́, a máa pe Jehovah, a máa pe Jésù Kristi, a máa pe Michael mímọ́. Bó ti yẹ pé nígbà tí Jésù dé, nínú gbogbo ohun gbogbo nínú ayé pátápátá a kó sínú orúkọ Jésù Kristi. Nípa orúkọ Jésù Kristi láti wá bẹ̀rẹ̀ sí ṣọgbẹ́ pé nípa orúkọ rẹ̀ pé ó ti gbé ga gidigidi. Kò sí orúkọ míì tá a lè fi gbà wá láàmú bí kò ṣe orúkọ Jésù. Yẹn ni pé bá ti àdírẹ́sì ọ̀rọ̀ wa sí Baba àti Ẹ̀mí Mímọ́ ní orúkọ Jésù la fi gbé lẹ́tà yẹn lọ tó fi máa ṣe. So mọ̀lẹ́bí Ọlọ́run ṣe pàtàkì. Ẹ jẹ́ ká wo ìwé Kọ́ríńtì kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹsàn-án. Ó ní olódodo ni Ọlọ́run nípasẹ̀ ẹni tí a pè yín sínú ìdàpọ̀ ọmọ rẹ̀ Jésù Kristi Olúwa wa.
ìyẹn ni pé a ti dà wá pọ̀ mọ́ mọ̀lẹ́bí Ọlọ́run, a ti dà wá pọ̀ mọ́ mọ̀lẹ́bí Ọlọ́run tí a ti dàpọ̀ nínú orúkọ rẹ̀ tí í ṣe Jésù Kristi. Jésù ló sọ orúkọ yẹn di orúkọ tí ó tó mú wa dàpọ̀ mọ́ Kristi. Ìdí ẹ̀ la fi ń pè wá ní Kristẹni. Kristẹni yẹn ni pé Kristi gangan ni à ń ti orúkọ rẹ̀ gbàdúrà sí Ọlọ́run. So òun rẹ̀ ni à ń wo àwòkọ́ṣe Ọlọ́run lára rẹ̀. A dẹ̀ ń tẹ̀lé ní gbogbo ọ̀nà láti lè wí pé ká lè máa jẹ́ orúkọ ọmọ, la fi ń pè wá ní Kristẹni. So tí wọ́n bá bí mi nídìílé Ọdúnlámì báyìí, a bá bí ọmọ nídìílé Ọdúnlámì ni ó máa jẹ́. So a ti bí wa nípa ti ẹ̀mí, tí í ṣe nípasẹ̀ Jésù Kristi, ìyẹn la ṣe ń pè wá ní Kristẹni. So Kristẹni tó bá wá pera ẹ̀ ní Kristẹni tí ò bá tí darapọ̀ mọ́ mọ̀lẹ́bí Ọlọ́run, kó ní ojúṣe tí yóò máa ṣe níwájú Ọlọ́run. Irú Kristẹni bẹ́ẹ̀, Kristẹni aláfẹnujẹ ni. Nǹkan tá a máa bá nínú ayé Kristẹni bẹ́ẹ̀, òun náà ni òfo. Tí a bá wò dáradára, Nóà pàápàá jẹ́ mọ̀lẹ́bí Ọlọ́run àti àwọn ọmọ ẹ̀ 5 bí ọmọ ẹ̀ 4 tí a gbàlà nígbà ìkún omi, ó jẹ́ mọ̀lẹ́bí Ọlọ́run. Bákan náà ni a rí nínú ayé bàbá wa Ábúráhámù, òun náà jẹ́ mọ̀lẹ́bí Ọlọ́run nígbà tó fẹ́ gbà wá, tí ó fẹ́ gbà wọ́n kúrò ní Sódómù àti Gòmárà, tí a fẹ́ fi iná sulfuru jó Gòmárà. A rí i pé òun àti Lọ́ọ̀tì, nípa oore ọ̀fẹ́ Ábúráhámù, àgbà Lọ́ọ̀tì là. So nítorí náà mọ̀lẹ́bí Ọlọ́run ni. Bákan náà Jóòbù pàápàá ó jẹ́ mọ̀lẹ́bí Ọlọ́run, because gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí, Ọlọ́run rí Nóà bí olódodo àti olóòótọ́ olùfọkànsìn. Àwọn nǹkan tá a lè bá nínú ayé Kristẹni tó pera ẹ̀ ní mọ̀lẹ́bí Ọlọ́run nìyẹn. Nígbà tá a tún wò nínú ayé Jóòbù pàápàá, ó ní ìjọ bá mi rí Jóòbù ránṣẹ́ mi, olódodo, olóòótọ́, ẹni tó dúró ṣinṣin nínú ìgbàgbọ́. So a rí i pé àwọn nǹkan tá a lè rí nínú ìgbé ayé Kristẹni nìyẹn, pé Kristẹni ni mí o, òdodo gbọ́dọ̀ wà lọ́wọ́ wa. Ṣùgbọ́n tí a bá wò dáradára, ohun tí Ọlọ́run ṣe ń béèrè òdodo yìí lọ́wọ́ wa ni pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí wa, a ti gba àpá kan, ìjàmbá kan ti ṣe ìran ènìyàn. Ìjàmbá wo ló dẹ̀ ṣe ìran ènìyàn? Ìjàmbá ṣe ìran ènìyàn láti inú ọgbà Édẹ́nì, níbi tí àwọn baba ńlá wa ti kùnà níwájú Ọlọ́run. Ọlọ́run fẹ́ láti súnmọ́ gbogbo ènìyàn, Ọlọ́run fẹ́ láti súnmọ́ wọn. Ṣùgbọ́n tí a bá wò dáradára, a rí i pé Ádámù fúnra rẹ̀ ló sá níwájú Ọlọ́run. Nígbà tó ti jẹ èèwọ̀, tó ti jẹun tọ́lọ́run ní kó má jẹ, ó gbìyànjú, Ọlọ́run ṣetán láti rí, Ọlọ́run fẹ́ súnmọ́, ó fara pamọ́. Ádámù níbo ló wà? Ó ní Olúwa, mo gbóhùn rẹ̀, mo dẹ̀ fara pamọ́. Kí ló dé tó fara pamọ́? Ó lóun wà ní ìhòhò. Ọlọ́run ní báwo ló ṣe mọ̀ pé ó wà ní ìhòhò? Ó wá ṣàlàyé pé òun ti jẹ nǹkan tí Ọlọ́run ní kóun má jẹ. Ẹ rí i pé ọ̀rọ̀ ni Ádámù kọ̀ sílẹ̀. Kristẹni tó bá ti ń kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, àkókò Bible study tó ò ní lọ, àkókò ẹ̀sìn tó ò ní dé ilé Ọlọ́run bọ̀rọ̀, ìwọ náà ń kọ léètì sẹ́yìn orúkọ ẹ̀. Irú Kristẹni bẹ́ẹ̀ kì í ṣe Kristẹni ojúlówó, kì í ṣe Kristẹni. Àwọn ẹlòmíì wà tó jẹ́ pé wọ́n fẹ́ láti lọ sí chọ́ọ̀chì wọn lódodo àtòdodo níbi tí wọ́n forúkọ wọn sí, ṣùgbọ́n wọ́n prefer pé táwọn bá tiẹ̀ bá forí balẹ̀, ìtòsí ilé táwọn ń gbé, àwọn máa kọ́kọ́ forí balẹ̀ ńbẹ̀ káwọn tó máa lọ sí chọ́ọ̀chì àwọn. A máa sọ, mo ti rírú ẹ̀ dáadáa. A ní olùṣọ́, a ní òun wá sọ́dọ̀ yín ni òun fẹ́ forí balẹ̀ kóun tó máa lọ chọ́ọ̀chì àwọn, tó rọ́nà àwọn jì torí go slow. Irú àwọn ẹni bẹ́ẹ̀, ọkàn téèyàn bá fi nírú ìgbàgbọ́ bẹ́ẹ̀, in fact ìbẹ̀rù Ọlọ́run tó tòsí. So ọ̀pọ̀ Kristẹni lónìí wọ́n kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀. Tí a bá wò ní ìwé Kólósè, ó ní ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó máa gbénu yín, kẹ́ ẹ sì máa kọ́, kẹ́ ẹ máa ṣàfẹ́rí rẹ̀, kẹ́ ẹ sì máa gbára yín níyànjú nínú Sáàmù. Níbi tí Bíbélì sọ fún wa nìyẹn. Tí a bá dẹ̀ wò dáadáa, ó ní ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kó máa gbénu yín lọ́pọ̀lọpọ̀. Tí ọmọ tí ò bá mú ọ̀rọ̀ wá sáyé, a lè pè lọ́mọ gidi, odi náà máa pè. Tó bá tẹ̀yẹ pé wọ́n gbé kúrò nínú ìyá ẹ̀ tó ti ẹ̀kẹ́ lọ́jọ́ tí wọ́n bí, tó wá tásìkò kọ́mọ yẹn sọ̀rọ̀, tọ́mọ yẹn ò sọ̀rọ̀, inú òbí ẹ̀ ò lè dùn. Then oore ọ̀fẹ́ ni tọ́lọ́run bá fún lóore ọ̀fẹ́ láti ṣe rere. Ọdún náà ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń ṣe rere o, torí pé wọ́n á fọ́ọ̀sì wọn pé kọ́rọ̀ yẹn ṣáà wọnú ayé wọn, kán lè understand ọ̀rọ̀. Èyí tó bí ẹ bá rún párúnṣẹ̀ tó rán lọ léèwé, kódà àǹfààní tó máa ní òní kéré, torí yóò mọ inú àtẹ̀yìn, yóò sì mọ gbogbo nǹkan. So nísinsìnyí, tá bá fẹ́ jẹ́ mọ̀lẹ́bí Ọlọ́run, a ní láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká tún wo ìwé 1 John chapter 1 verse 3. 1 John chapter 1 verse 3. Ó ní
èyí tí àwa ti rí, tí àwa sì ti gbọ́, tí àwa sì ń sọ fún yín, kí ẹ̀yin pẹ̀lú kí ó lè ní ìdàpọ̀ pẹ̀lú wa. Nítòótọ́ ìdàpọ̀ wa sì ń bẹ pẹ̀lú bàbá àti pẹ̀lú ọmọ rẹ̀ Jésù Kristi. Tí a bá wo ọ̀rọ̀ yìí dáadáa, a rí wípé ohun tí Ọlọ́run bá wa sọ níbẹ̀ ni pé ìdàpọ̀ nínú Ọlọ́run ṣe pàtàkì. Ìdàpọ̀ nínú Ọlọ́run ó ṣe pàtàkì. Tí a bá darapọ̀ mọ́ mọ̀lẹ́bí Ọlọ́run, ohun tí Ọlọ́run bá fẹ́, òun la ó máa ṣe. Bákan náà ni àwa ó béèrè, a ó sì rí gbà. A ó béèrè, a ó sì rí gbà. Nítorí náà, tí a bá wò dáadáa, nígbà tí Jésù ń sọ̀rọ̀, tí Olúwa ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní gbogbo ẹnikẹ́ni tí ó bá ti ó ní Paul gbà wá nímọ̀ràn pé ká gbé Kristi wọ̀. Ká gbé Kristi wọ̀. Báwo la ṣe lè gbé Kristi wọ̀? Báwo la ṣe lè gbé Kristi wọ̀? Bí a ṣe lè gbé Kristi wọ̀ ni wípé tí egúngún tí ó bá ti wọ ẹ̀kú tán, egúngún yẹn ò lè jẹ́ orúkọ ẹ̀ mọ́. Egúngún yẹn ò lè jẹ́ orúkọ rẹ̀ mọ́. Egúngún yẹn ò lè jẹ́ orúkọ rẹ̀ mọ́. Ohun tí egúngún yẹn ń ta máa pe ẹni yẹn náà ni egúngún. Egúngún la máa pe ẹni yẹn. Egúngún la máa pe ẹni yẹn. Jésù fẹ́ ká gbé òun wọ̀. Paul fẹ́ ká gbé Kristi wọ̀. Ìta bá dẹ̀ ti gbé Kristi wọ̀, ohun tó kù tá máa ní ni pé à ní access sí gbogbo nǹkan níwájú Jésù. Ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ kékeré kan nínú ìrìn àjò ìṣe àwọn àpọ́stélì. You are welcome, my sister. Ìrìn àjò kan nínú ìṣe àwọn àpọ́stélì. Nínú ìṣe àwọn àpọ́stélì orí kọkàndínlógún. Ìṣe àwọn àpọ́stélì orí kọkàndínlógún. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkọkànlá. Láti ẹsẹ̀ kọkànlá, àwọn kan wà, àwọn ọmọ Skefa, tó jẹ́ pé wọ́n ń ṣe mọ̀lẹ́bí Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí Paul tí wọ́n ń ṣiṣẹ́ ìyanu, pé ewu wà nínú pé kéèyàn pe rẹ̀ ní mọ̀lẹ́bí Ọlọ́run láì ṣe mọ̀lẹ́bí Ọlọ́run. Ẹni tí ò ń ṣe sójà tó wá lọ kó aṣọ sójà wọ̀, tí wọ́n bá mú yóò rògo. Àbí ẹni tó fẹ́ lọ sí báǹkì tí ó lọ mú ṣẹ́ẹ̀kì ayédèrú tó kọ orúkọ ẹni yẹn sí tó dẹ̀ sáìn ẹ̀, tí báǹkì bá pe ẹni tó ní ṣẹ́ẹ̀kì yẹn pa, a rí ṣẹ́ẹ̀kì báyìí, ó lọ lórúkọ ẹ̀ gba owó, tí yẹn bá dìná yẹn pé òun kọ́ lòun ràn, irú ẹni bẹ́ẹ̀ ó máa. So tí Jésù ò bá mọ̀ wá, iṣẹ́ Olúwa ṣòro ṣe. Àìmọye àwọn tó ṣiṣẹ́ Olúwa tó jẹ́ pé ẹlòmíì ò pẹ́ lẹ́nu ẹ̀ tó fi ṣubú dànù. Ẹlòmíì kú òjijì. Ẹlòmíì wọ́n pé Ọlọ́run pè mí. Kò ní ìdí pé ká máa dá wọn lẹ́jọ́. Ẹni Ọlọ́run bá pè, kóbìnrin tàtọ̀rìn, kọkùnrin tàtọ̀rìn, ẹnìkan á lómi lẹ́yìn ẹsẹ̀ jẹ nìkan lọ. Ẹni Ọlọ́run bá pè yóò fara hàn. Bí òun lọ́lọ́run pè, bí àwa lọ́lọ́run pè. Ẹni Ọlọ́run bá pè yóò fara hàn. Nítorí pé Ọlọ́run fúnra rẹ̀, àwọn tó bá jẹ́ mọ̀lẹ́bí rẹ̀, àwọn ló ń dáhùn àdúrà rẹ̀. Ìyẹn ni pé a gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run nípa ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ Skefa. Ọlọ́run sì ti ọwọ́ Paul ṣe iṣẹ́ àkànṣe tó bẹ́ẹ̀ tí a fi mú gèlè àti bàǹtẹ́ ara rẹ̀ tọ̀ àwọn olókùnrùn lọ. Àrùn sì fi wọ́n sílẹ̀, àti àwọn ẹ̀mí búburú sì jáde kúrò lára wọn. Ṣùgbọ́n àwọn Júù kan alárìnkiri ẹlẹ́mìí èṣù jáde dáwọ́lé àdábọwọ́ ara wọn láti pe orúkọ Jésù Olúwa tí àwọn tí ó ní ẹ̀mí búburú, wípé àwa fi orúkọ Jésù tí Paul ti ń wàásù fún yín bú. Àwọn náà fẹ́ ṣe bí Paul ṣe ṣe. Paul yìí ó ṣiṣẹ́ ìyanu tán, ó sì wu àwọn ẹlòmíì náà láti ṣe bẹ́ẹ̀. Ṣé mọ̀ pé ọ̀rẹ́ mi só, èmi náà ó só. Tó o bá yàgbẹ́ àdì wà já ń fún, nítorí ọ̀rẹ́ ẹni sógbọ̀n. Ìwọ tí sóògbọ̀n kò sí bóyá fẹ́ ṣe. Ago aláàgò kò ṣe é wò ṣiṣẹ́. Iṣẹ́ tí Paul ń ṣe àtàwọn ọmọ yẹn, àwọn àpọ́stélì tó kù, ǹjẹ́ àwọn eléyìí ṣe? Wọ́n rí pé àwọn èèyàn níyì, wọ́n ṣiṣẹ́ ìyanu, wọ́n ṣe ohun farahàn. Àwọn náà wá fẹ́ ṣe, ṣùgbọ́n àwọn náà wá lọ wá ọ̀nà láti pé àwọn fẹ́ lé àwọn ẹ̀mí èṣù jáde. Wọ́n wá ń lọ bá àwọn ẹ̀mí òkùnkùn yẹn pé orúkọ Jésù tí Paul fi ń gbé ẹ̀mí èṣù jáde, àwa náà lórúkọ Jésù láti fi ẹ̀yìn ẹ̀mí òkùnkùn bù. Ẹ jẹ́ ká wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn lẹ́sẹ̀ 14. Àwọn méje kan sì wá, ọmọ ẹnìkan tí à ń pè ní Skefa, Júù, àti olórí kan nínú àwọn àlùfáà, tí wọ́n ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí búburú náà sì dáhùn, ó ní,
Jésù èmi mọ̀, Pọ́ọ̀lù èmi sì mọ̀ ọ́, ṣùgbọ́n ta ni ẹ̀yin? Wípé ẹ̀mí yẹn dáhùn wá pé ẹ̀yin Pọ́ọ̀lù òun mọ̀, kíní òun mọ̀, Pọ́ọ̀lù Jòhánù òun mọ̀, Jésù òun mọ̀, ta ni ẹ̀yin? Nígbà tí ọkùnrin tí ẹ̀mí búburú wà lára rẹ̀ sì fò mọ́ wọn, ó bá wọn dìmú, ó borí wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sá jáde kúrò ní ilé náà ní ìhòhò àti ní ìfarapa. Ìyìn sì di mímọ̀ fún gbogbo èèyàn. Wọ́n farapa. Ìfarapa yẹn nísìnyí tá bá wò nísìnyí tẹ́lẹ̀ ń bá wọn pé Ọlọ́run pè wọ́n, Ọlọ́run pè wọ́n, tí ó bá rí farapa. Láyé ìgbà kan àwọn èèyàn kì í wọṣọ wòlíì. Ẹni tí ẹ̀mí bá wà lára ẹ̀ ló máa ń wọṣọ wòlíì. Láyé nígbà táwa ìtẹ̀ wọ celestial, ẹni tẹ́mi bá wà lára ẹ̀ ló máa wọ, torí pé o ò lè wọṣọ ogun mẹ́rin nígbà yẹn kó má dẹ̀ wò, wọ́n á dẹ̀ wò ṣáàdì. Ṣùgbọ́n nísìnyí gbogbo èèyàn ló ń wọṣọ wòlíì, gbogbo èèyàn dẹ̀ lọ́lọ́run pè. Ṣé Ọlọ́run pè wọ́n lóòótọ́? Tó wá pé lóòótọ́ lọ́lọ́run pè èèyàn tó wà nínú mọ̀lẹ́bí Ọlọ́run, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, then kò ní sí ìfarapa. Bí ò tiẹ̀ sí àwọn èèyàn kan máa gbé sókè kan máa ní àdúpẹ́ ó tú sílẹ̀, ó wòsàn, o ò lè ṣiṣẹ́ Olúwa láàrin oṣù mẹ́ta, oṣù mẹ́fà, ọdún kan kí kókó má ní farapa tí Ọlọ́run ò bá pè. Tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà wa ní celestial, láwọn tí ò tiẹ̀ gbaṣẹ́ Olúwa bí olùṣọ́ àgùntàn, kì í ṣe olùṣọ́ àgùntàn nìkan lọ́lọ́run pè. Àgbà àjọ gan tó wà nínú ìjọ tó ń ti ń foyè dá, tó ń ti ń fún lóyè, gbogbo wa náà lọ́lọ́run pè. Torí nígbà táwa wọ celestial, àwọn àgbà àjọ yẹn ló so mọ́ olùṣọ́ àgùntàn tí wọ́n jọ ń ṣiṣẹ́. Àwọn ṣọ́ọ̀ṣì kan náà dẹ̀ wà dìsì náà tó ń ṣe bẹ́ẹ̀, tó yẹ pé tó bá ti jíṣẹ́ fáwọn èèyàn tán wá gbóhùn Olúwa lọ́jọ́ Tuesday, Wednesday, Thursday báyìí, wọ́n máa dìde lẹ́yọ̀kẹsẹ̀. Àwọn àgbà tó yẹ pé wọ́n ti devote time wọn wípé Tuesday yìí mo fẹ́ lọ gbàdúrà, mo fẹ́ lọ sin Ọlọ́run, mo fẹ́ lọ dọ́gba iṣẹ́. Nítorí bó ṣe ń gbé ẹrù kúrò lórí àwọn ẹni tí yà ń jẹ, bẹ́ẹ̀ náà máa gbé kúrò lórí tiẹ̀, wọ́n máa gbé kúrò lórí àwọn ọmọ tiẹ̀ náà. Mo tẹ̀ nígbà kan tó yẹ pé wọ́n jíṣẹ́ fún mi pé mi gbọ́dọ̀ sá fún ṣẹ̀ṣẹ̀gun, pé ṣẹ̀ṣẹ̀gun ni kí n máa ṣe. Ẹlòmíì lónìí ní sá máa sá fún ṣẹ̀ṣẹ̀gun, a máa sá fún iṣẹ́ ìtúsílẹ̀ ẹlòmíràn. Gbogbo wa la ní àṣẹ láti gbàdúrà, láti lórúkọ Jésù, láti fi tú, láti fi dè. Ṣùgbọ́n lónìí ohun táà ń rí ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń gbórí ọ̀fẹ́ Ọlọ́run lásán. Ẹlòmíì àmúrí ẹ gan, ó ti wà nú lé ní sotí lé lọ́dún 15. Kò sí nǹkan tó kàn pẹ̀lú ṣọ́ọ̀ṣì. A kàn máa sọ tán pé nígbà wọn dá gàngẹ, nígbà wọn dé Màkókó, nígbà wọn débì kan, a máa sọ tán. Kò sí àmúrí wà nú ilé. Kò yàtọ̀ sí pé kó yọjú sí ẹ̀sìn Sunday, kò sí ohun tó kàn. Wọn bá ṣiṣẹ́ kan láàrin ọ̀sẹ̀, kò sí ohun tó kàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ló gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà wa ga, nítorí pé kò sí àgbà kan nínú àwọn àgbà wa ní celestial táwa yìí. Even gan kì í ṣe celestial nìkan, nínú ìrìn àjò gbàgbọ́ kò sí àgbà kan, bóyá dickness ní ẹni o, deacon ní ẹni o, elder ní ẹni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn ipò tá a dì mú. Kò sí ẹnìkan tó fi o. Bíbélì sọ nínú ìwé Jeremiah 48, ó ní ìfibú lẹni tó ṣiṣẹ́ Olúwa nímẹ̀lẹ́. Ìfibú sì ni ẹni tó dá idà Olúwa dúró kúrò nínú ẹ̀jẹ̀. Ìfibú lẹni tó ṣiṣẹ́ Olúwa nímẹ̀lẹ́. Gbogbo ẹnikẹ́ni tó wáyé pé ó kàn fọwọ́ ẹ ṣe Olúwa, Ọlọ́run dẹ̀ ti pè ẹ́, ó dá idà Olúwa kúrò nínú ẹ̀jẹ̀. Nítorí pé àkókò tó yẹ kó gbàdúrà, kó gbé idà sókè, kó gbé àdúrà sókè, kí gbogbo àwọn agbára òkùnkùn, kì í ṣe ènìyàn náà ní ká fi dà pa. Ènìyàn kọ́ la fẹ́ fi dà pa, Sátánì la fẹ́ dojú ìjà kọ. Àwọn ẹ̀mí àìrí, àwọn ló ń gbénú ènìyàn. Kì í ṣe ènìyàn tó ń bínú sí ẹ̀yin gan lọ́tá ẹ̀. Kì í ṣe ẹni tó dà ẹ́ lọ́tá ẹ̀. Kì í ṣe ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ ìkulẹ̀ lọ́tá ẹ̀. Kì í ṣe ìyàwó ẹ̀ tó jẹ́ ìkulẹ̀ lọ́tá ẹ̀. Kì í ṣe bàbá ẹ̀ tàbí ọ̀rẹ́ ẹ̀ tàbí ọkọ ẹ̀ tó jẹ́ ìkulẹ̀ lọ́tá ẹ̀. Àwọn kọ́ lọ́tá ẹ̀. A ní láti discover ara wa. Tí a bá fẹ́ mọ̀ pé a fẹ́ fẹ́ràn ọmọnìkejì wa dénú, àfi ká discover ẹ̀mí tó wà nínú ẹnìkejì wa. Ọ̀nà wo ládẹ̀dẹ̀ fi discover ẹ̀mí tó wà nínú ẹnìkejì wa? Ọ̀nà yẹn náà ni ọ̀nà wípé ká kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tá bá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a mọ̀ ìdí tí Jésù fi sọ pé bàbá dáríjì wọn torí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe. A mọ̀ ìdí tí Jésù fi sọ bẹ́ẹ̀. Òbó náà ló kọ́ wa wípé ká máa gbàdúrà fáwọn ọ̀tá wa, ká máa súre fún wọn. Torí ó ti mọ̀ wípé gbogbo táwọn ọ̀tá wa ń ṣe kò ń ṣe kó tinú wọn wá. Ẹ rí èso búburú ténìyàn so ni. Galatia 5:19. Èso búburú ténìyàn so ló wà ńbẹ̀. Ó ní ǹjẹ́ àwọn iṣẹ́ tara farahàn tí ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà ẹ̀rí, ìkórìíra, ìbọ̀rìṣà, ìpànìyàn, ìréde òru, ìmutípara, àrankàn, àìgbọràn, oríṣiríṣi. Ó ní àwọn nǹkan wọ̀nyí ní iṣẹ́ tara. Èso tá a ti ń sobọ̀ láti inú ọgbà Édẹ́nì nìyẹn. Nígbà tí Ọlọ́run ti lé ìran ènìyàn jáde, tí Sátánì ti gba ògo lọ́wọ́ ènìyàn, búburú ni ènìyàn sọ. Ẹ gbọ́ nǹkan tó sọ nínú ìwé Genesis orí 9 ó nínú mi bàjẹ́ nítorí tí mo dá ènìyàn, ó nítorí gbogbo èrò ọkàn rẹ̀ ibi ni lójoojúmọ́. Tá bá dẹ̀ wo nínú ìwé Jeremiah
5:26-27 ó ní láàrin àwọn ènìyàn mi láti rí àwọn ènìyàn ìkà. Nítorí náà kò ń ṣe titun pé a máa ń gbé ẹnìkan ń bínú lẹ́gbẹ̀ẹ́ ìwọ náà wá ń ba bínú. Bíbélì tẹ̀tọ́ fún àbí kan núwèé ó ní ká má ṣe dá wèrè lóhùn bí wèrè rẹ̀. Ẹni tó ń bínú sí ẹnìkan kàn dé ẹgbọ́n ọ̀rọ̀ tó sọ pé tó bá gbẹ́ létí ọ̀tún kò yí tòsì sí kì í ṣọ̀rọ̀ òmùgọ̀. Torí pé ẹni tó ń bínú tó ń ṣe tí ìbínú mú yẹn kò ń ṣe òun ló ń bínú. Tó bá ní sùúrù, tó bá ti jẹ́ pé lóòótọ́ ló ti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó bá ti mẹ̀mí yàtọ̀. Ẹ̀bùn mẹ̀mí yàtọ̀ ni ẹ̀bùn tó borí gbogbo ẹ̀bùn. Ẹ̀bùn mẹ̀mí yàtọ̀, ẹ̀bùn tó ń dárẹ́, ẹ̀bùn tó ń fún tó ń tọ́yàn sọ́nà ni, ẹ̀bùn tó ń jẹ́ kéèyàn ní òye ni, ẹ̀bùn tó ń jẹ́ kéèyàn gbọ́n ni. Yorùbá bọ̀ wọ́n ní béèyàn bá dẹjú á rí mú. Ẹ̀bùn mẹ̀mí yàtọ̀. Tó bá fara balẹ̀ wàá mẹ̀mí tó ń gbénú ẹnì kejì ẹ, wàá mẹ̀mí tó ń gbénú ọ̀rẹ́ ẹ. Ẹni tó ní ẹ̀mí Ọlọ́run àtẹni tí ò ní ẹ lọ, Bíbélì ní ẹni méjì kò lè rìn pọ̀ bí kò ṣe pé wọ́n rẹ́. Ẹni tó ní ẹ̀mí mímọ́ Ọlọ́run àtẹni tó ní ẹ̀mí kejì tí ṣe ti Sàtánì, wọn ò lè jọ gbé papọ̀. Ọ̀rẹ́ méjì ò lè jọ rìn papọ̀ láì ṣe pé wọ́n bá jọ ní ẹ̀mí Ọlọ́run. Ọkọ àtìyàwó ò lè rìn papọ̀ láì ṣe pé wọ́n bá jọ ní ẹ̀mí Ọlọ́run. Ọ̀gá sọ́mọṣẹ́, bàbá sí ọmọ, ẹ̀gbọ́n sí àbúrò, wọn ò lè rìn papọ̀ láì ṣe pé wọ́n jọ ní ẹ̀mí Ọlọ́run. Nítorí náà a ní láti wà darapọ̀ mọ́ mọ̀lẹ́bí Ọlọ́run. Mọ̀lẹ́bí Ọlọ́run. Àwọn mọ̀lẹ́bí tí wọ́n pera wọn ní ọmọ Skefa wọn ṣe mọ̀lẹ́bí Ọlọ́run. Ẹ wo nǹkan tí Sàtánì, ẹ wo nǹkan tí ẹ̀mí búburú yẹn ṣe fún wọn. Nítorí pé ewu wà nínú pé kéèyàn máa lórúkọ. Ọlọ́run ọba alààyè yóò ràn wá lọ́wọ́. Ohun tá a lè ṣe láti ṣe èyí ni pé kí a rí pé a ní Jésù nínú ayé wa. Kí a sì gba ẹni tí ó fún wa ní oore ọ̀fẹ́ láti rí ìfẹ́ Ọlọ́run ká gbàgbọ́. Gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tó ti kùnà ògo Ọlọ́run, ṣùgbọ́n Jésù wá sáyé, ó wá kú fún wa, ó kú fún ẹ̀ṣẹ̀ wa. Ó sì rí i pé àwa kọ́ la ṣẹ̀. Sàtánì gangan ló tì wá ṣẹ̀. Ó tiẹ̀ ti rí i pé agbára wa ò gbé. So kò nípa òdodo wa kọ́, nípa akitiyan wa kọ́, nípa làálàá wa kọ́, nípa oore ọ̀fẹ́ tó fẹ́ dá wa padà. Láti inú ọgbà Édẹ́nì ló ti ṣe solution yẹn. Adam, já gbogbo igi tó fi bo ara ẹ̀, ewé tó fi bo ara ẹ̀, já dànù. Ó lọ pa ẹ, ó lọ mú awọ ẹran, ó fi bò wọ́n lára. Èyí tó túmọ̀ sí pé ó ti ń tọ́ka sí solution sí ìkúrò nínú ẹ̀ṣẹ̀. Tá bá wo ìwé Ezekiel 36:26 ó sọ nígbà yẹn pé ní ìkẹyìn òun á fi ẹ̀mí titun sínú àwọn ènìyàn. Ẹ̀mí òun lòun máa ṣe. Ezekiel òun lòun máa ṣe. Òun lòun máa ṣe tóun máa mú ẹ̀mí titun sínú àwọn ènìyàn. So ìgbà tí Ọlọ́run mú awọ tó fi sí ara Adam, á rí pé kí awọ tó jáde kúrò lára ẹran, ẹ̀jẹ̀ ẹran ó ti ta sílẹ̀. Ara ohun tó ṣe gba ẹbọ Abel nìyẹn. Nítorí pé òun rí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́. Ó rí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ nítorí pé ẹni tó bá kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tá bá wo Joshua chapter 1:8 ó ní ìwé òfin kò gbọdọ̀ kúrò nínú rẹ̀, máa ṣàṣàrò nínú rẹ̀ lọ́sàn àti lóru. Nígbà náà ni ìwọ yóò mọ ìfẹ́ Olúwa rẹ. Nígbà náà ni ìwọ yóò sì ṣọ̀nà rẹ ní rere. Bákan náà nínú ayé Dáfídì, nínú ìwé Psalm 119:11 ó ní ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lẹ̀ àyà mi kémi kó má bàa ṣẹ̀ sí ọ. Kò sí nǹkan kan tá a fẹ́ ṣe lẹ́yìn, kò sí nǹkan kan tó wà tó jẹ́ àkọ́kọ́ ju ọ̀rọ̀ lọ. Ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ la máa gbọ́, la máa fi yin Ọlọ́run. Ọ̀rọ̀ la máa gbọ́, la máa fi gbọ́ Ọlọ́run gbọ́. Òun fúnra rẹ̀ ló gbégbésẹ̀. Ó dẹ̀ wá awọ ẹran fún wọn. Ẹ̀jẹ̀ ni. Ẹ̀jẹ̀ yẹn náà ni Abel àkọ́bí ẹran ó tẹ̀jẹ̀ sílẹ̀. Ẹ bá dẹ̀ tún wọnú ayé Abraham gbapà. Òun náà ó fẹ́ fi ọmọ ìrúbọ fọ́lọ́run. Ọlọ́run tún pààrọ̀, ó tún fi ẹ̀jẹ̀ àgùntàn ó fi rọ́pò. Eléyìí tó ń túmọ̀ sí pé ìsọjí kan náà ni gbogbo àjọ ń kéde bọ̀ láti inú Genesis títí wá dé tí bàbá wa Jésù Kristi fi dé kó tó wá ta ẹ̀jẹ̀ tiẹ̀ náà sílẹ̀. Torí pé òwe tó ń pa fún wọn bọ̀, òwe ni òjìji ni májẹ̀mú láéláé jẹ́ sí májẹ̀mú titun. Ìmúṣẹ ni májẹ̀mú titun. So májẹ̀mú titun dẹ̀ ti wá sí ìmúṣẹ báyìí. Kò sí nǹkan kan tó tún kù pé ká gba Ọlọ́run yẹn tí ṣe Jésù Kristi. Ẹ jẹ́ ká wo nǹkan tó sọ nínú ìwé Ezekiel 36:26. Ó ní èmi ò sì fi ọkàn titun fún yín pẹ̀lú. Ẹ̀mí titun ni èmi ò fi sínú yín. Èmi ò sì mú ọkàn òkúta kúrò lára yín. Èmi ò sì fi ọkàn ẹran fún yín. Èmi tó Ọlọ́run fúnra ẹ̀ ló fẹ́ ṣe iṣẹ́ yẹn. Tá bá dẹ̀ wo nínú ìwé John 15:4 ó
ní ẹ máa gbé inú mi èmi ò sì máa gbé inú yín. Wòlíì wo ló sọ yẹn jáde nínú àwọn wòlíì tó ti wá nínú májẹ̀mú láéláé tó lè sọ pé ẹ máa gbé inú mi èmi ò sì máa gbé inú yín. Ẹni pé ẹni tó ń sọ̀rọ̀ yìí ó ń sọ̀rọ̀ tàṣẹ ẹni pé authority ni ẹ máa gbé inú mi èmi ò sì máa gbé inú. Ó yẹ kẹ́ mọ̀ pé Ọlọ́run fúnra ẹ̀ ló wá farahàn nínú ènìyàn, ẹni tó níṣẹ́ gangan ló wá jẹ́ iṣẹ́ fúnra rẹ̀. Ẹ jẹ́ ká wò nínú ìwé John 15:4, ẹ máa gbé inú mi èmi ò sì máa gbé inú yín. Gẹ́gẹ́ bí ẹ̀ka kò ti lè so èso fún ara rẹ̀ bí kò ṣe pé ó bá ń gbé inú àjàrà, bẹ́ẹ̀ ni ẹ̀yin bí kò ṣe pé ẹ bá ń gbé inú mi. Èmi ni àjàrà ẹ̀yin sì ni ẹ̀ka. Ẹni tó ń gbé inú mi àti èmi nínú rẹ̀, òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀. Nítorí ní yíyára yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe ohunkóhun. Ẹ̀wẹ̀ ẹni tó ń sọ̀rọ̀ ńbẹ̀, Jésù ló ń sọ̀rọ̀ ńbẹ̀. Ẹ̀rí ó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó níṣẹ́, ẹni tó níṣẹ́ fúnra ara ẹ̀. Ó sọ nínú ìwé Èsìkíẹ́lì, ọdún mélòó sí ní ìwé Èsìkíẹ́lì sí ìwé Jòhánù tí ọ̀rọ̀ yẹn wá sí ìmúṣẹ. Ó ní èmi ò sì ṣe. Tá bá wo inú ìwé Genesis yẹn 22:8, nígbà tí Ísákì ń béèrè lọ́wọ́ bàbá, dádì mi ẹ mà ti ń lọ ń ṣe sacrifice tẹ̀sọ̀ yìí, mo láti máa rí ẹran láti fi ṣètùtù. Ó ní Olúwa fúnra ara rẹ̀ yóò pèsè. God will provide himself. Olúwa fúnra rẹ̀ yóò pèsè.